irú ilé báyìí mo fẹ́ kọ́ síbẹ̀ o a dẹ̀ ní àwọn task force tó máa jáde tó máa wo nǹkan tẹ̀ ń ṣe ń bẹ̀ ṣé nǹkan tẹ̀ ń ṣe ìṣó bá nǹkan tíjọba sọ ṣó bá mu tá bá dé ọ̀dọ̀ àwọn ẹni tó ń ṣe ìjọba ẹgbẹ́ wa wọ́n lè ní mi ò ìjọba ẹgbẹ́ yín ṣe dandan ní ìjọba ẹgbẹ́ yín ni kò sí nǹkan tá lè ṣe fún wọn the only thing tá lè ṣe ni pé tó bá ṣe nǹkan tí ò dáa bóyá iṣẹ́ tó ń ṣe yìí iṣẹ́ yìí dangerous o ṣe pé tó bá jọmọ ẹgbẹ́ wa ni a máa sílẹ̀ a máa stop ẹ̀ pé a ti pè é sákèsí pé kò tún kí ní ìṣe òtún ṣe à report fún ìjọba tá bá lọ report fún ìjọba àwọn ìjọba gan wọ́n lè sọ pé bóyá nítorí pé kò ń ṣọmọ ẹgbẹ́ wọn ni à ń béèrè fún àjọṣepọ̀ yẹn so that a lè mú àwọn ẹni tí wọ́n kì í ṣọmọ ẹgbẹ́ wa náà. tí òfin ní jẹ́ pé wọ́n á kàn máa kọ́ ilé bí ẹni jẹ páńpẹ́ wọ́n ṣe bó ṣe ń ṣe nìyẹn o tí ò dẹ̀sẹ̀ tó lè mú wọn sí. ọ̀nà ló jẹ́ kí n bèèrè pé nígbà tí ẹgbẹ́ wà ó yẹ kí bóyá òfin kan tàbí ìgbésẹ̀ kan wà láti. àwọn ìjọba àwọn òfin Constitution of Federal Republic of Nigeria ó sọ fún wa pé there is freedom of association tó bá wọn ò lè jọmọ ẹgbẹ́ tó bá wọn ò lè má jọmọ ẹgbẹ́ ṣùgbọ́n tó bá jọmọ ẹgbẹ́ ló lè ráǹfààní ẹgbẹ́ jẹ ẹni tí ó bá ti jọmọ ẹgbẹ́ ó lè ráǹfààní ẹgbẹ́ jẹ nǹkan tó wà bẹ́ẹ̀ nìyẹn. ẹ ṣe ibi tẹ́ sọ̀rọ̀ ní ẹ̀ náà lè ti jẹ́ kí ìbéèrè kí ni àǹfààní tó wà nínú jíjẹ ọmọ ẹgbẹ́ yìí. àǹfààní tó wà bẹ́ẹ̀ pọ̀ lára ẹ̀ ni mo sọ fún yín síwájú pé a máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ lóòrèkóòrè ara àǹfààní kan nìyẹn ara àǹfààní kejì ni pé tí àìgbọ́ra ẹni yé tó bá ṣẹlẹ̀ láàárín ọmọ ẹgbẹ́ wa àti àwọn tó ń gbélé fún wọn kàkà kan lọ sílé ẹjọ́ kàkà kó dọ̀rọ̀ ọlọ́pàá tàbá gbọ́ sí ẹgbẹ́ máa dá sí ẹgbẹ́ máa yanjú aáwọ̀ yẹn ó di méjì lára àwọn àǹfààní ni pé tí ọmọ ẹgbẹ́ wa bá ní wàhálà pẹ̀lú ìjọba ẹgbẹ́ wa ló máa dìde lórí ẹ̀ níbi ọmọ ẹgbẹ́ wa ní kí ló ṣẹlẹ̀ ọgbọ́n wo la lè dá sí kí ló fà á nítorí pé àwa ti máa ń kó àwọn ẹgbẹ́ wa níjànú pé o gbọ́dọ̀ tẹ̀lé nǹkan tí ìjọba bá sọ tó bá jẹ́ pé àìgbọ́ra ẹni yé àbí ẹnìkan fẹ́ fi ọwọ́ ọlá gbá lójú ẹgbẹ́ máa dìde lórí ẹ̀ àti bẹ́ẹ̀ 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 lọ. ẹ ṣe púpọ̀ ẹ bá wa dárúkọ yín lẹ́ẹ̀kan sí. orúkọ mi ni Builder Olùmẹ Mutairu Ọláwálé èmi ni akọ̀wé àgbà fún ẹgbẹ́ Association of Real Estate Developers of Lagos State.